Sunday Igboho live in Shomolu Bariga. Àwọn àti kábíyèsí ni wọ́n jọ wà nínú ọkọ̀ tí ń bẹ wájú yìí. Wọ́n wá fi ìró ẹkùn lọ́lẹ̀ nílùú Shomolu Bariga. Tonílé tàlejò ni wọ́n wá pàdé olóyè Sunday Igboho àtàwọn ọkọ̀ ìró ẹkùn pátápátá. Orí ẹsẹ̀ ògbèrò tóníkálùkù láǹfààní tí wọ́n wá pàdé olóyè Sunday Igboho. Ọmọ aládìkún ọ̀kẹ́ kàràkékòrò tí soníyàn ní jìnnìjìnnì. Àtúwọ̀ká níbi wọ́n gbé dáná rọ́. Díkanlùkan ọ̀kúnmọ́lóorun ọ̀dọ́mọ gẹ̀rẹ̀ wọ́dù ọlọ́tẹ̀. Shomolu Bariga la wà yìí nípínlẹ̀ Èkó akété arómi sálẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀ létí omi. Orí ibẹ̀ láti wá fi ìró ẹkùn lọ́lẹ̀. Kábíyèsí ọba Shomolu Bariga rèé tí wọ́n gba olóyè Sunday Igboho lálejò. Shomolu Bariga la wà yìí kábíyèsí ọba Bariga ni wọ́n ń láǹfààní tí wọ́n ń sọ̀kalẹ̀ yìí àti olóyè Sunday Igboho. Kasi torí bí ní ìgbéwà ayé ti rí wọ́n ṣíwájú bàtà láǹtakọ̀ máa kú láti bí dédò ó máa tún takọ̀ wọn dábò wọ́n gbé aláyè àti wọn tẹ̀lé. Bàbá mi. Ìwé ẹkùn
ìwé ẹ̀kùn ojú ẹ̀kúgbọ́ bàbá náà tí ó bá mọ̀ mí èmi ló ń pè ní Jogún ní arígbá kó ọkùnrin ogun ẹni tó ń pè lọ́run tí ó jẹ́ ó kọ́ sí mọ́tò ìgbóníkọ́lọ́ kúlọ̀rùn ẹkùn ọmọ bàbá dámì ọmọ ògbówó òòṣà ọ̀gá mi tí ò sí máa ń bí ẹni pẹ̀lú kápọ̀ plate mo ti wà fún kábíyèsí o kájú pẹ́lẹ́ bàbá kí bàbá pẹ́lẹ́ sẹ́ o bàbá mi bàbá dámì ikú òní pẹ́lẹ́ rò ní gbé yídò gbogbo ọmọ tí ẹlẹ́dẹ̀ bá pẹ́lẹ́ wọlé ẹ̀mí tó jẹ́ ọwọ́ dànù wá rí báyìí wọ́n ní ojú ọwọ́ náà máa ń dínà mọ́ ẹnìkan kì í dínà lẹ́yìn ọwọ́ ayé òní dínà mọ́ yé o mo pẹ̀lú ayé wílé mi ọ̀gbà wọn àgbà wọ́n ní òṣèṣẹ́ ikọ̀ kì í ṣégi ẹ̀ka kọ́ kì í pa òun lọ́lẹ́ ẹ̀ka kọ́ kì í bá ọmọ ń ṣe òun ló máa ń jẹ lágbára ilé ìgbìmọ̀ rẹ̀ máa kó ẹ̀jẹ̀ pẹ̀ ẹ̀yin ló lórí wa ẹ̀yin lórí tí wọ́n ń lágbára ilé ìgbìmọ̀ rẹ̀ kó ṣe fi ẹsẹ̀ ìwé ìwé òkè yìí àbúrò ìwé òkè àbúrò ẹ̀rọ àbúrò ìbàdíkà àbúrò ìbò bàbá dání bàbá ẹlẹ́bìnrin rẹ̀ àríwá ayé sí ikú òní parí o àrùn ní gbé yídè bàbá akẹ́kọ̀ọ́ òsì ọ̀rọ̀ àpẹ lórí o tẹ́lẹ̀ àwọn òṣìṣẹ́ ẹ̀kọ́ ọkọ̀ fúlàní orí ọjà gbàgìdì kò ní sọ́ndé kò lóhùn rẹ̀ lẹ́nu àjàmọ́ bí ti máa ṣe Ìgbòho òòṣà ẹ̀kọ́ wọn náà bí kábíyèsí ọ̀rọ̀ ayọ̀ dání ẹ̀kọ́ nígbà lọ. ìlú Ṣómólú Bàrígà aláwàyé àwọn ọkọ̀ ìró ẹkùn ni wọ́n dúró wámúwámú yìí. Ìkòròdú ọ̀gá ọmọ ìlú kú mẹ́dẹ́mẹ́dẹ́ ọmọ rúmọlẹ̀ tí fẹ̀lẹ̀ jà Agége lọ̀gá wà. We are here in Ṣómólú Bàrígà to launch Ìró-Ẹkùn Security Network. Everybody is in place, ready to secure and guide the land. Orí pátákò tí ń tẹ̀sí lẹ́nu kankan àkàdé èèyàn tí Elédùmarè dánlọ́lá iná gorí ilé fẹ́jú kẹ́kẹ́kẹ́ ọ̀kẹ́ kàrà kékòrò tí soníyọ̀ ní jìnnìjìnnì àtúwọn ká níbi wọ́n gbé dáná ọ̀rọ̀ dìkan lùkan òkúmọ lóòrùn ọ̀dọ́mọ gẹ̀rẹ́wọ́dún ọlọ́tẹ̀. Bàbá wa tó dárúkọ nínú nǹkan tó ń pírẹ́sẹ̀ntì láyé yìí ohun tó ń tẹ̀lé mi ò pé àá láì ṣe olóṣèlú kéèyàn kan rìn kí gbogbo ti dídá báyìí irú mọ̀lẹ̀ tó jẹ́ pàgó iṣẹ́ èèyàn ọlọ́run ni ẹni tó bá gbà fún ẹni tó lọ gbà fún ákùnà lọ́wọ́ lẹ́yìn bá gbà pé ọlọ́run ló ṣe kí ní
olú àwọn dààmú lásán nígbà kan pé wọ́n sọ́fíìsì DSS wọ́n ní grand interview kan lórí BBC òun bẹ́ẹ̀ ìṣèlú náà mo sọ báyìí mo sọ bẹ́ẹ̀ ó sì mo sọ ọdún sọ̀rọ̀ ní àbúrò ọmọ tó sí ìwádìí ìjẹ fún ọmọ ìlú ayé lẹ́ẹ̀fọ́ gbogbo tó bá ṣẹlẹ̀ sí ògbà ọ̀wọ̀ sí ẹ̀ èmi náà kọ́ tó ń ṣe yẹn gbogbo lẹ́yìn ìjọ́kíjọ́ ṣé mo rántí tí wọ́n ọ́fíìsì yìí àkókò lọ́fíìsì mi ọ̀rọ̀ tí mo sọ tó ní kọ́ sí máa jì láyìn mo sọ ọ̀gá wọn ní kí lé wọn láti sọ̀rọ̀ máa fi lé wọn àwọn ìdánilẹ́lú máa lọ lọ́sìn nígbà tí ìhàlẹ́ gbọ́dọ̀ pọ̀ lọ́dọ̀ tó ń gbé kan tó ń dìbò nígbà tí gbogbo ìhàlẹ́ wáyé ní ìtumọ̀ lọ́dún ṣé kò ní báyìí náà lọ kò sí ìdádúró kò sí déèlì ẹ ṣe wọn àwọn tó wà ní káyà sókè ìgbà ìgbà parí ìgbòho wọn tẹ̀lé òun ló wà fún gbogbo léwu gbogbo ìdíléwu gbogbo fámìlì òun gbogbo ojúlé tó bá gbójúlé ẹ̀mí kan ló ní ìdílé sí àwọn táàrùn sábà bẹ fún ẹ̀mí kan tó lájọ ní gbogbo pàtó bá sọ̀rọ̀ ẹ̀ lè káyé ìgbà tí gbogbo ọlọ́run bá nílé nù bí ọba tó ṣẹ̀ dáhùn ọlọ́run tó yọ bẹ́ẹ̀ lẹ́yìn onípadà lẹ́yìn ẹ̀ gbogbo tó sọ pé ọlọ́run yóò mọ bí òun ṣe dé ní òògùn bí òun ṣe dé ní ìwé ó mọ bí òun ṣe dé ní tó ń ṣe ìjọba ẹ̀fọ́ ó lè ń gbà ó lè ń jẹ́ ọmọ ẹ̀jẹ̀ tó padà lẹ́yìn ọlọ́run náà òun ní lẹ́yìn pé ẹgbẹ́ lè fi gbé ọlọ́run gbogbo ló bá gbà ọlọ́run ló wà bẹ́ẹ̀ gbogbo èrè ilẹ̀ gbogbo ọlọ́run ní tí ò bá sílẹ̀ pẹ̀lú dáhùn ọ̀rọ̀ yàtọ̀ èmi déèyàn kan mo tètè nínú mu ọlọ́run tó lọ́rùn púpọ̀ wọ́n tó ba lé ẹ̀gbẹ́ déèyàn bá wọ́pọ̀ ọmọbìnrin ọlọ́run tí a ní ọmọkùnrin ní mọ́tò gúngùn ní ilé gbígbé ọlọ́run tí a ní ọmọkùnrin ẹ máa gba lẹ́yìn kò sí lọ́kàn ìlú ló fẹ́ nínú Yorùbá gbọ́dọ̀ di àìgbọ́n gbọ́dọ̀ sí nígbà tí òun owó lọ́bẹ̀ ní tó máa jẹ́ náà tì àwọn tó wà lábẹ́ ọlọ́run tó máa mójútó òun ló kùn lórí ìlú ẹ̀kùn ìlú náà fẹ́ wọ black flag yìí àmọ́ máa jíṣẹ́ fẹ́ yìí. kábíyèsí ìlú ẹ̀kùn ní ìlú ẹ̀kùn ó di àfọ̀ ẹ bá ń wá ti ṣe ìṣòro ọkùnrin fún un. wàá gbé wọn dání. ojú alájà. àwọn ọlọ́mọba fún kọ́ṣẹ́ àwọn. ọlọ́run jẹ́ kẹ́ni agbára ọlọ́run gbogbo àwọn àgbàdo ìlú àjọ ń wọgbó àjọ ń jáde àbúrò ní ṣe yín. nígbà tí wọ́n kó ọ̀yọ́ lọ báwọn fúlàní ṣe lè máa fún pé gbogbo ẹ̀ la gbọ́ gbogbo bó ṣe nìkan la gbọ́ tó bá jẹ́ lómi ní tí ò ní dání nínú kò ní tó bẹ̀ mọ́. àìdúgbò bọ́lọ̀ ní pé ẹni tó náà ti síwájú ó lè kí láyà gbogbo wọn ní pàpàpà kò lẹ́rù tó wọ́n bá ilé padà sí lórí. àwọn ọmọ oníwà nígbà tí wọ́n ti lọ wọ́ríọ̀ àwọn ọmọ nígbà tí wọ́n ti lọ nígbà tí wọ́n yà sọ̀rọ̀ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ó ní wọ́n wà lọ́jọ́ mi tí wọ́n bẹ̀ inú mi dùn ìfọwọ́ sí mi báwọn sọ̀rọ̀ ó lè dé kò ìwọ̀n fáwọn tó ń sọ̀rọ̀ àwọn ọmọ ìlọ ìlú kí ló fẹ́ kán ṣe ẹgbẹ́ nìyí o ẹni tó tẹ̀lé òun gbọ̀ngàn nínú àwọn alágbára ìlú ó lè sọ fún mi ara olórí adájọ́ sí
nígbà tó dé ọ̀pá fún lóṣù ọ̀pọ̀ ọmọ tó bá ti lóṣù òdìbá wọn yóò sọ̀rọ̀ tí pẹ́lẹ́pẹ́ yá sọ̀rọ̀ kò sí àwọn ọ̀rọ̀ ìgbà bẹ́ẹ̀ ẹgbẹ́ ní ìlú ìṣòro ó fi ní lọ́nà máa ń wọlé ọ̀rọ̀ yẹn orí ọlọ́run bá fẹ́ mú ọ̀pọ̀ àpò ìlọ́wọ́ ìdínú yẹn ọ̀jẹ́ púpọ̀ jù gbogbo àwọn tó lóun gbogbo dájú kò sí nínú adúgbò fọlọ́run ọlọ́run àwọn àgbà fún wa Ìgbòho ó jẹ́ nítorí nínú ilẹ̀ pọ̀ èmi ò mọ̀ pé òun pẹ̀lú àwọn ọmọ ọmọ máa tó ìlú àti sàdáàmù àti bíbí nígbà tí mo rí ìlú pẹ̀lú lọ́rọ̀ wọn ní bíbí ìlú ń bá òun ní ọba mi nígbà tí gbogbo ìgbàwá fún mi gbọ́dọ̀ ọ̀gbà ọdún pàṣẹ nígbà torí ẹ̀wà àwa náà ti bá ń sìn àti pé ẹni tó bá ti rí ìlú òun máa sọpọ́ọ̀tù ní lọ́wọ́ lọ́wọ́ tí wọ́n gbà fún wa. Èmi náà ní kílọ̀bù ọkùnrin orí kílọ̀bù obìnrin ó sì kàn nínú àwọn ọmọ mi lẹ́yà ní kó tóbi tóòsì. Lẹ́yà ní kí ọmọ ìtóbi tóòsì lẹ́yìn àwọn ẹgbẹ́ ìṣòrí ni wọ́n play dáadáa nínú wọn ti wọ national team ó jẹ́ níta ń dúró lé lórí a lè náwó lórí àwọn ọmọ ọmọ ìlú wọ́n lè má jẹ́ ní kankan wọ́n lẹ́yìn ọmọ ọmọ Nàìjíríà tó play ní Nàìjíríà àwọn náà ti pè sí football players àdúgbò Ọlọ́run ṣe irú ẹkùn ọ̀gá yóò jábọ́ ẹ̀mí jábọ́. Gbogbo tó bá kó yíwọ̀ ẹ̀ jáde. Àyúnlọ àyúnbọ̀ lọ́wọ́ nínú. Gbogbo kì í jagun gbogbo má padà. Ẹjọ́ ẹ̀bọ̀ àmì síláàbù máa gbára lónìí. Iṣẹ́ ẹgbẹ́ ìlú fún wa ní. Àdúrà gbogbo yín ló máa gbà.